àwọn ọmọ sọ bèbè ti yarí o wọ́n gbé náà wojú bàbá ológun dúdú àwọn ọmọ ọkọ láìkí Somali àwọn ọmọ ọkọ láìkí Somali àwọn ilé òkè sálábòsí tí wọn mo láìkí àwọn ọmọ yẹn kódà gbogbo pé wọn àtàsí bàbá wọn tẹ́lẹ̀ tá a ń bínú sí wọn èmi ti dáríjì wọn torí nǹkan tí wọ́n ṣe yìí tí wọ́n jáde tí wọ́n sọ tọrọ yìí mo dáríjì wọn wọ́n ti jáde lórí ọ̀rọ̀ ọdún tí bàbá ológun dúdú release àwọn ọmọ sọ èbèbè tó ń tẹnu ẹ̀ wọ́n ti lọ sí lẹ́yìn lẹ́ ń wò yìí wọ́n ṣe fídíò kí gbogbo aráyé lè rí pé inú ilé bàbá àwọn làwọn wá o Agbala Gabriel ti gbọ̀ndálé fáwọn o kódà ìwé lẹ́yìn wọn fi hàn ní live video wọn kódà àwọn ọmọ yẹn sọ pé kí bàbá ológun dúdú lọ gbé jẹ́ wọ́n ní kí wọ́n lọ gbé jẹ́ kó lè pé àwọn máa gojú wọn gidi jù báyìí lọ wọ́n sọ̀rọ̀ gan inú bí wọn gan pé sáwọn ọmọ níṣẹ́ ni sọ́ni wọ́n tọ́ ẹbí àwọn fáwọn ni wọ́n ní ṣé bàbá ló fẹ́ tọ́ ẹbí àwọn fáwọn ṣé ó jẹ́ ara mọ̀lẹ́bí àwọn wọ́n ní anybody wájú ọmọ bàbá wọn tó bá mọ̀ pé ó ní ẹ̀tọ́ sílé jáde wá bá wọn má lọ máa pẹ́ nìkan lẹ́yìn tó bá jẹ́ pé ọmọ bàbá wọn yẹn lóòótọ́ máa bọ̀ ilé òun wà available fún gbogbo àwọn ìjọ níní kì í ṣe pé kó lọ bá ẹni kó lọ máa bá bàbá ológun dúdú lẹ́yìn pé ẹ̀wọ̀n ògbélé fún yín ọ̀ bí àwọn kówó kan fún yín máa bọ̀ òun lórí bàbá wọn wá ní bàbá wọn bí ẹ síta wá ń kílèmù ilé wá lọ ń bá bàbá ológun dúdú pé ẹ̀ẹ̀kan bá kílèmù ilé ó mọ bí bàbá ó mọ bí tílé òun gan wà wọ́n ní àwọn òfẹ́ náà sẹ́yìn àwọn òfẹ́ rú nǹkan bẹ́ẹ̀ wọ́n ní bàbá ṣọ́ra o pé bàbá ṣọ́ra gan gidi pé kì í ṣe ẹbí àwọn òdẹ gbèsè ran wọ́n ní èèyàn dáadáa l'Agbala Gabriel kò ní àwọn lára o wọ́n ló ti kó ìwé lé fáwọn o wọ́n dẹ̀ ń gbàdúrà fún Agbala Gabriel pé kò ní relẹ̀ Agbala Gabriel ò dẹ̀ ní relẹ̀ lágbára Ọlọ́run ọba láwùlá ẹlẹ́dàá àwọn tí arákùnrin yẹn ti ràn lọ́wọ́ Agbala Gabriel ò ní relẹ̀ ní orúkọ Jésù Agbala Gabriel ò ní relẹ̀ ẹ̀mí àádẹ́gùn lágbára Ọlọ́run ọba wàá dẹ̀ jèrè iṣẹ́ rẹ tó ń ṣe lágbára Ọlọ́run ọba so àwọn arákùnrin yẹn sọ o wọ́n sọ àwọn ọmọ ẹ̀ṣọ́ ìbèbè ìwé léyìn lẹ́ ń wò yìí o inú léyìn ni wọ́n wà yìí o kódà tẹ̀mọ́tàbó ni wọ́n dẹ̀ ní tábárí ẹnikẹ́ni nínú àwọn ọmọ tí bàbá wọn bí síta ẹ má ṣe kúbẹ́kúbẹ́ kan lẹ́yìn ẹ máa bọ̀ àwọn ìjọ nílé yẹn ni wọ́n tó bá jẹ́ ìyàwó tó bàbá wọn fẹ́ síta náà ẹ máa bọ̀ àwọn káwọn ìjọ tó fámílì àwọn wọn ní aláta kọ́ ló máa tó fámílì àwọn fáwọn ológun dúdú kọ́ ló máa tó fámílì àwọn fáwọn ẹ jẹ́ àwọn ìjọ jókòó gẹ́gẹ́ bí ọmọ sọ èbèbè káwọn ìjọ jókòó gẹ́gẹ́ bí ìyàwó sọ èbèbè káwọn ìjọ sọ̀rọ̀ ilé ìwọ́n nílé gbogbo àwọn ìjọ ní ni pé Agbala Gabriel ti yọ̀ǹda lé fáwọn o ìwé létè wà lọ́wọ́ àwọn kò sí lọ́wọ́ Agbala Gabriel o wọ́n jẹ́ ká bá wọn pariwo fún gbogbo ọmọ Nàìjíríà o pé Agbala Gabriel ti yọ̀ǹda ìwé lé fáwọn o níjọ́ tí bàbá wọn ti kú gẹ́gẹ́ lójú kó fáwọn o pé kódà ìjọ yẹn ló ń sọ wípé ta ló fẹ́ gbà wọlé nínú àwọn dẹ̀ ti gbà lọ́wọ́ ẹ̀ wọ́n ní ká bá wọn pariwo wọ́n ní ká pariwo dáadáa fún gbogbo ẹ̀yin ènìyàn o so mi wá mọ reason tí bàbá wọ ológun tuntun fi wá jáde tán ní àwọn ọmọ kan pè àwọn wípé Agbala Gabriel ò gbélé fáwọn àwọn ọmọ wo ní ẹni kọ́ ọmọ ìyẹn yọjú torí àwọn ọmọ sọ èbèbè báyìí sọ pé ìwọ tó bá jẹ́ ọmọ bàbá wọn yọjú má lọ máa rán ológun dúdú bàbá ológun dúdú ló dẹ̀ kọ̀jálẹ̀ tí wọ́n ní àwọn ọmọ orúkọ eléyìí tó pè wọ́n nú àwọn ọmọ pé kódà ọ̀nà nọ́mbà lẹ́nu yẹn fi pa wọn páwọn òrí nọ́mbà yẹn save ẹjọ́ níbo wa ta wá ló ń parọ́ báyìí èmi ò sọ pé àwọn ọmọ eléyìí o àti pé ṣé bàbá ní ká ló ń parọ́ ni àbí ẹni tó fi ọ̀nà nọ́mbà pé bàbá bí ẹni ẹ̀ ò tẹ̀ kí ṣe fámìlì ológun dúdú bí ẹni ẹ̀ ò tẹ̀ kí ṣe fámìlì sọ èbèbè báyìí ta ló mọ̀ báyìí so ó jẹ́ bí tí ọ̀rọ̀ dé dúró lórí ọ̀rọ̀ sọ èbèbè àti bàbá ológun dúdú ẹ wá bá wa bẹ bàbá lẹ́yìn part 2 tí wọ́n ti ṣe yẹn ká má tún ṣe rẹ́kọ̀dù mi mọ́ o ká má tún ṣe rẹ́kọ̀dù mímọ́ lórí ọ̀rọ̀ Agbala Gabriel àti Ọ̀ṣun bèbè kí bàbá rẹ̀ àgbà pé àwọn jẹ̀bi tọrọ àgbà báwọn jẹ̀bi ṣùgbọ́n lágbára Ọlọ́run ọba Ọlọ́run àrò ti ṣẹ̀dá àwọn tí ó tẹ̀ra Agbala Gabriel rẹ́rìn Agbala Gabriel ò ní ṣubú lórúkọ Jésù gbogbo ìmọ̀ta lórí Agbala Gabriel Ọlọ́run àtúkà lágbára Ọlọ́run ọba Bíbélì sọ pé a ti pa ìwé májẹ̀mú ni rẹ̀ èyí tó lòdì sí wa bí a ti kàn máa gbélébù wo májẹ̀mú búburú tí ọ̀tá bá fẹ́ kọ́ lòdì sí Agbala Gabriel ẹ̀jẹ̀ Jésù àpárẹ̀ lágbára Ọlọ́run ọba Agbala Gabriel ò ní ṣubú lórúkọ Jésù ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí ẹ má gbàgbé láti follow page mi ẹ tún bá mi subscribe sí YouTube channel mi ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi lọ bá mi subscribe sí YouTube channel mi Adéọmọdé lórúkọ YouTube channel yẹn then backup page mi ẹ lọ bá mi follow ẹ náà Adéọmọdé Adéọmọdé ire kàbìtì ó dà.